èyí niye àwọn agbófinró tó gba àgbéga lẹ́nu iṣẹ́ níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ kwara lábẹ́ ìdarí kọmíṣánná àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún cp victor ọláìyá àti àjọ tó ń ṣàmójútó iléeṣẹ́ ọlọ́pàá lọ́jọ́ kẹfà inú oṣù kínní ọdún 2025 ni wọ́n ti ṣe àwọn àgbààgbà agbófinró tí wọ́n ṣẹ̀ mú àgbéga bá lẹ́nu iṣẹ́ lọ́ṣọ̀ọ́ lólú iléeṣẹ́ rẹ̀ tó wà nílùú ìlọrin ti ṣolúìlú ìpínlẹ̀ kwara. lára àwọn tí wọ́n mú àgbéga bá lẹ́nu iṣẹ́ ni mukaila yusuf tó jẹ́ dpo c division tí wọ́n gbéga sí ipò assistant commissioner of police. àwọn agbófinró mẹ́rìnlá tí wọ́n mú àgbéga bá lọ sí ipò chief superintendent of police, agbófinró mẹ́rin sí ipò superintendent of police. lára èyí tí a ti rí adétòkunbọ̀ aládéjàre, iyom ayọ̀ǹdọ̀gúsà, ahmed bata mohammed àti èjìrẹ́ adéyẹmi tóun ti ṣe alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara. àwọn agbófinró mẹ́tàdínlọ́gọ́rin lọ sí ipò deputy superintendent of police. kọmíṣánná àjọ ọlọ́pàá victor ọláìyá àti àjọ tó ń ṣàmójútó iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti kí àwọn agbófinró ọ̀hún kú oríire bọ́ sí ìpele gíga. bákan náà ni wọ́n rán wọn létí pé àgbéga náà wá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìrètí tí ó rọ̀ wọ́n láti ṣiṣẹ́ wọn bí iṣẹ́ kí wọ́n gbógun ti ìwà ìbàjẹ́ láwùjọ. cp victor ọláìyá tún wá dúpẹ́ lọ́wọ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá káyọ̀dé adéolú ẹgbẹ́tókun àti alága àjọ tó ń ṣàmójútó iléeṣẹ́ ọlọ́pàá hashimu salisu arúgúngù fún mímú ìgbáyégbádùn àwọn agbófinró lọ́kùnkúndùn tó ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara ní ìfarajìn láti tẹ̀síwájú nínú ìdáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn tó wáá pè fún kí àwọn ará ìlú túbọ̀ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ rẹ̀